ìbà kọ́dà ìbà ṣẹ̀dá o ìbà Ọ̀rúnmìlà bá àgbọ́nmùrègún àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. ẹ mà káàbọ̀ sí abala kẹsàn-án ènìyàn sàn wá àríwá ìfà tiwájú àsáré tètè àbá o tọ̀tún tiwa ní tòsì tiwa ní ìfà tá a ti fi sẹ́yìn ṣe ló máa sáré tètè ló máa bá wa o. kókó ọ̀rọ̀ egungun àwa ò ṣòro ilé wa o àwa ò ṣòro ilé wa o ìmàlẹ́ ò pé oyè ìmàlẹ́ ò pé káwa má ṣòro egungun lòrò ilé mi o egungun lòrò ilé mi o egungun lòrò ilé mi o. wọ́n ní ìmàlẹ́ ò pé ká má ṣòro ìmàlẹ́ ò pé ká má ṣe àṣà bàbá ńlá wa tó ìyẹn kù sí ẹ lọ́wọ́ o. orin tá a máa ń kọ ni ohun tó dájú ni wípé gbogbo ìdílé ọmọ káàárọ̀ òjíire kò séyìí tí ò légungun. èmi ní èmi ọmọ eégún lọ́jẹ̀ èmi ní èmi ọmọ àgbà ọ̀jẹ̀ tó ń migbó kìjikìji ní ìgbà ayé àwọn baba ńlá wa. ìfẹ́ tán ní sí àwọn bàbá tiwọn òun ló fa egungun tí à ń ṣe. bẹ́ẹ̀ ni èrò ọ̀run là ń pèlè egungun. èrò ọ̀run ní ayé àtijọ́ nílẹ̀ káàárọ̀ òjíire nígbà tí a bá rí ẹni tí ó jáde láyé ní àgbàlagbà là ń ṣe eégún fún o. àbẹ́ẹ̀rí lóde òní bí ọmọ kékeré bá jáde láyé à bẹ̀rẹ̀ sí là ń ṣe ètò fún ètò tí ó jẹ́ láyé àtijọ́. wọn kì í ṣètò rẹpẹtẹ fún ọmọ kékeré tó bá jáde láyé. àwọn baba ńlá wa máa ń rò wípé ìbànújẹ́ ni nítorí pé ẹni yẹn jáde nílé ayé nígbà tí ò lẹ́tọ̀ọ́. n táwọn rò nígbà yẹn nìyẹn. èmi ò ní tá a wá ń rò ń sìn ó yàtọ̀. egungun tá bá rí ẹni tó dàgbà tó jẹ́ ẹni pàtàkì nílẹ̀ káàárọ̀ òjíire tó bá jáde láyé wọ́n á wá ṣe egungun ẹ̀ wọ́n á máa fi ṣe ìrántí ẹ̀. lọ́dọọdún eégún yẹn á máa jáde láti fi ṣe ìrántí ẹni tá a ti torí ẹ̀ pa àgọ́ eégún yìí. ohun tó eégún jẹ́ nìyẹn. eégún kì í ṣe òrìṣà tí wọ́n lọ ń bọ̀. kò sójúbọ fún eégún. kí làwọn nǹkan tí a fi ń ṣe ẹ̀tọ́ fún eégún? ọ̀lẹ̀ elépo pupa, àkàrà elépo pupa, oúnjẹ òkú ọ̀run nìyẹn. àìmọye àwọn kìrìsìtẹ́nì nígbà tí ìyá bá kú àwọn náà dákàrà torí pé láti àtètèkọ́ṣe làwa Yorùbá la máa ń fi ẹ̀wà dára a máa fi ẹ̀wà ṣàdúrà nítorí pé àwa ní ìgbàgbọ́ pé ojoojúmọ́ ni ẹ̀wà ló máa ń wà. mi ò tí ì rẹ́ni tó jẹ́ pé ń gbọ̀n bá ro ẹ̀wà tán tí kò ní rí ẹ̀wà yẹn lára ẹ̀. ìyẹn la ṣe máa ń fi ẹ̀wà fi ṣe àkàrà òkú ọ̀run pé ẹ̀wà ẹni tó ti kú yẹn kó máa wà pẹ̀lú wa kó máa bá wa gbé. òyìnbó ṣe tiẹ̀ wọ́n á mú fọ́tò ẹni yẹn wọ́n á gbé sára ògiri. ó lọ́nà tí àwa náà tí a fi ní òye
kò sójúbọ kankan fún eégún ju pé kán mú aṣọ yẹn kí wọ́n wọ̀ àgọ́ eégún tí a ti yà sí mímọ́ pẹ̀lú ìwúre. Ìwọ tó bá wà nínú ìjọ aláṣọ funfun, àìmọye ìgbà àmú sùtánà wa a lọ gbé síwájú pẹpẹ, a ní kí ẹ̀mí Ọlọ́run kó bá wa balẹ̀. Àwọn òyìnbó náà títí kan àwọn Anglican ní àwọn Methodist ní ó ní bí wọ́n ṣe ń ya aṣọ tiwọn tán ń wọ̀ sí mímọ́. Eégún tiwa náà aṣọ àgọ̀ tó ń wọ̀ yẹn àìmọye ìwúre náà máa ṣe. Tó bá gbé aṣọ yẹn wọ̀ á wà nú ẹ̀mí, á máa wá ṣe ìwúre, á máa ṣe àdúrà. Eégún ilé bàbá tèmi, èmi ọmọ ajólójò fúnra mi, 3 ní ògidì ẹ̀: owó lẹ́wà, pàjẹ́pà olóbì àti láàbò. Kò ju 3 yẹn lọ. Ó dẹ̀ nígbà tó ń jáde, ó dẹ̀ ní n tó máa ń ṣe kò ju ìwúre lọ. Kì í mẹ́gba dání. Ìjọ́ wo ló di wípé kí eégún máa mẹ́gba dání? Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ tún ti corrupt eégún. Eégún kì í káàkiri lọ nẹnikẹ́ni. Àwọn nǹkan tẹ́yà wá tá a ní ìmọ̀ tá a fi kún nìyẹn. Eégún kì í tọrọ owó kiri. Eégún bàbá tèmi kì í tọrọ owó. Wọ́n ti sọ eégún dẹni tó ń tọrọ owó kiri. Tó bá di àkókò Ọ̀ṣun lóṣogbo, ẹ̀rá àwọn eégún, ẹ̀rá àwọn èèyàn tó máa jáde. Gbogbo ọdún eégún nílẹ̀ káàárọ̀ oòjíire tó ń ṣe, wọ́n á máa tọrọ owó kiri, wọ́n á máa nàyàn. Ìyẹn kọ́ ni àwọn baba ńlá wa gbélé fún wa. Èwo làtòrí téégún mú dání tó fi ń nàyàn kiri? Àtòrí nítumọ̀, ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jùlọ ni wípé eégúngún, èrò ọ̀run lé eégúngún. Ìwúre eégúngún, àdúà ló ń jẹ́ ìwúre. Òun ni iṣẹ́ tí eégún tó gbé dání. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ eléégún, tẹ́ ẹ sì wà nílànà yìí, ẹ jọ̀wọ́, à ń fi wákàtí a fi ń bẹ̀ yín. Ẹ má fi eégún tọrọ mọ́ àgọ́ eégún, ẹ má fi tọrọ mọ́. Ẹ má fi ṣe làǹlà súlàǹlà, má fi ṣe oníbàárà. Eégúngún, àwọn ọmọlẹ́yìn Ọ̀ṣun, àwọn ọmọlẹ́yìn òòṣà ńlá, àwọn tí wọ́n ń pè ní ìyá Ọ̀ṣun, tó ń pè ní àwọn ìyá olórìṣà, wọ́n á máa káàkiri títì, wọ́n á máa wọṣọ funfun, wọ́n á máa la tọrọ owó kiri. Tí Ọ̀ṣun bá jó ní bàárà, ǹjẹ́ àárín nǹkan kan gbọ́ ń pa ẹ̀? Aṣọ funfun kì í ṣaṣọ oníbàárà. Ìwọ tó jẹ́ Kristẹni tó wá mú owó tó ń fáwọn ọlọ́ṣun láwọn olóòṣà, kí ló mú wọ́n tó lọ di òòṣà tiẹ̀? Eégúngún ni kókó ọ̀rọ̀ yìí o. Ọ̀ṣun náà eégún ni, nítorí obìnrin dé. Bí ìgbà tí àwọn tó jẹ́ èèyàn pàtàkì tó jáde nínú ẹbí wa, inú ilẹ̀ káàárọ̀ oòjíire, tá a jẹ́ rò wípé a fẹ́ sì máa ṣe àfẹ́rí wọn. Àwọn là ń ṣèrántí ẹ̀ tá à ń pè lórìṣà. Bá a ṣe ń ṣèrántí Ògún, ó ní àwọn oore tá a máa tìpasẹ̀ Ògún béèrè. Ọba ìlú Ifẹ̀ ni. Abádẹ̀tú wá sọ pé Ọbàtálá, Ọbàtáàzà. Àwọn kan láwọn iye olóòṣà ńlá, wọn á máa lọ tọrọ owó kiri. Ẹ jáwọ́ nú àpọ̀n tí ó yọ. Ọ̀nà méjì ni. Ẹ jọ̀wọ́, ẹ má fún wọn lówó kankan mọ́. Aṣọ funfun kì í ṣaṣọ oníbàárà. Ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, àwọn Ìjẹ̀bú Rẹ́mọ náà máa ń ṣe nǹkan wọ̀nyí. Wá ń Kòròdú náà, eégúngún. Ẹ rí i pé mo mú ọ̀rọ̀ yìí, mo tún mú mọ́ àwọn òrìṣà wọ̀nyí nítorí pé àwọn tó bá ti jáde láyé fún wa ní káàárọ̀ oòjíire wọ́n ṣe pàtàkì. A máa ń ṣàfẹ́rí wọn, a máa ń sì fẹ́ kan súnmọ́ wa. Ṣé bá a rí St. Patrick, a rí St. Mary, wọ́n jọra wọn nítorí wípé ẹni tó bá ṣe pàtàkì fún wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ẹlòmíà lòun dá foundation lẹ̀ ní ìrántí olóògbé. Àwa ní káàárọ̀ oòjíire,
àwọn tó bá ti di olóògbé láàrin wa àwa kì í kàn gbàgbé wọn. Ìyẹn ló fà á tá a máa ń ṣorórì fún wọn, tá a máa ń sin wọn, tá a kì í dáná sun wọn. Àwọn nǹkan tí àwọn baba ńlá wa gbé lẹ̀ fún wa nípasẹ̀ egúngún, ìdí náà ni wípé ká máa ṣètọ́jú èrò ọ̀run. Èrò ọ̀run òun lọ̀ṣun. Èrò ọ̀run òun ni àwọn egúngún. Èrò ọ̀run òun ni Ṣàngó. Èrò ọ̀run òun lògún. Àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan tá a bá láyé ni. Àwọn ẹ̀mí tó ti lọ tí a rí ẹ̀kọ́ ńlá kọ́ tó ní ohun tí wọ́n ṣe sí inú agbègbè ibi tí a ti wá. Àwọn ni à ń pè lérò ọ̀run. Àwọn egúngún yìí nídìílé bàbá tèmi, ìdí tí wọ́n fi ń ṣe kò yàtọ̀ síbi tí wọ́n ń ṣe nídìílé ẹlòmíì. Òun ni wípé a máa bọ̀wọ̀, a máa tìpa sí àwọn eégún yìí, a máa bọ̀rọ̀ fún bàbá wa. A máa tìpa sí eégún yìí, a máa ṣèrántí àwọn tí ó jẹ́ ibi tí a ti ṣẹ̀ wá. Ẹni tó bá gbàgbé ibi tó ti ṣẹ̀ wá, kí ló ṣe fẹ́ júwe ara ẹ̀? Jésù lénìí, Yeshua, kò sẹ́ni tí ò mọ orísun ibi tó ti wá. Prophet Muhammad sallallahu alaihi wasallam, àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí, Saudi Arabia, Mecca, Medina kì í ṣàjòjì wa. Àwọn oríṣiríṣi àpẹẹrẹ ló wà nílùú Mecca, Medina nípasẹ̀ àwọn nǹkan tó ti wáyé rí. Bẹ́ẹ̀ lẹ tàwáàfù ni, ó nítumọ̀. Bẹ́ẹ̀ lọ sàfámọ́rí wá ni, ó nítumọ̀. Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́, tó ṣẹlẹ̀ sáwọn tó ti di òkú, tó ti dolóògbé, ó ṣe pàtàkì fún wa. Ẹ̀kọ́ ńlá wà ń bẹ̀, oore ọ̀fẹ́ wà ń bẹ̀. Èèyàn ń lọ sí ìjókòó àdúrà tó ń ṣàdúrà fún òkú ọ̀run, téèyàn náà ń fi àkókò yẹn tó fi ń tọrọ pé k'Ọlọ́run kó ṣe fún un. Tó bá rẹ̀ ń títí ẹ̀ dà, jókòó síbẹ̀, má sọ pé Ọlọ́run ọba ẹlẹ́dàá ẹni tó ṣe é fún un kó ṣe é fèmí náà. N tó ń pè ní ọmọ káàárọ̀ oòjíire nìyẹn. Àwọn nǹkan tó jẹ́ àṣà tiwa ni, àṣà wa, òun là ń pè ní ìṣẹ̀ǹbáyé. Àwọn àṣà wa, àwa tún ti sọ di àwọn nǹkan tí ó di àṣìṣe. Nítòótọ́ àti lódodo, àṣìṣe wà nù ẹ́. Àwọn ẹ̀dá èèyàn tí wọn ò ní ìmọ̀ tó, àwọn aláìṣòdodo, àwọn aláìní ìmọ̀, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ti àwọn nǹkan tí kìí ṣe ti bàbá ńlá wa náà kì bọnú ẹ̀. Ẹ jẹ́ ká jáwọ́ nú ẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ wípé àwọn bàbá ńlá wa, Ọlọ́run ọba tó dá wa tá a wà lákòókò yìí ló dá wọn. Ọlọ́run àtijọ́ náà ń pè. Bí Ọlọ́run àtijọ́ yẹn bó ṣe rìn pẹ̀lú àwọn bàbá ńlá wa, ó yàtọ̀ sí bó ṣe ń rìn pẹ̀lú àwa lénìí. Ọlọ́run àtijọ́ yẹn, òun ló sọ fún Abraham, mú ẹran yìí, mú àkọ́bí ọmọ ẹ̀ yìí, òun ẹyọ kankan tó ní, mú kó lọ fi rúbọ fún mi. Ọlọ́run ọba yìí náà, òun ló tún fi ẹran rọ́pò. Ọlọ́run ọba yìí náà, òun ló wà ní àkókò tí Ábẹ́lì àti Kéènì tí ọ̀rọ̀ wọn wáyé. Ẹ̀yin olùgbọ́ mi, àwọn tó wáyé nílẹ̀ Yorùbá tí wọ́n ti lọ, wọ́n sì wúlò fún wa. Egungun, èrò ọ̀run ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò wá sẹ́ni tí egungun kan máa dà láàmú tó bá rí n tó ṣe tó rò pé egun ń dà ẹ́ láàmú, tọrọ ìdáríjì lọ́wọ́ bàbá àti ìyá ẹ̀ tó ti lọ tó. Àjíhún, Akínṣọlá, Ajíṣọlá, jagunjagun, Ukèrèsí ọmọ Wòyírà, ọmọ eégún lọ́jẹ̀, òun ló ń wí pé ó dìgbà.